Hello ẹ̀yin tèmi. Kó tó di wípé mo máa sọ nǹkan tí mo fẹ́ sọ rárá. Ẹ jẹ́ kí n fún yín ní health tip kan. Ẹ má gbàgbé wípé àwọn live shows tá bá ń ṣe ń sìn oṣù kan péré ló máa fi dúró. Health tip yẹn ó ní fún ẹ̀yin tẹ́ ní ulcer. Ẹ̀yin tẹ́ ní ulcer ẹ máa ń sá fún ata. Ẹ̀yin tẹ́ ní ulcer ẹ má sá fún ata mọ́. Wọ́n máa ní pé ẹni tó bá ní ulcer kò kí ń jẹ ata nítorí pé tí wọ́n bá jẹ ata yẹn sínú inú yẹn á máa ta wọ́n. Ẹ má gbàgbé pé ojú egbò ni. Ẹ wò nǹkan tó ń heal egbò pàápàá gangan ata ni. Kò lè bá ara mu kí èèyàn fi ata sí ojú egbò, ṣùgbọ́n tó bá fi ata sí ojú egbò ó fẹ́ kó heal ni. So oní ulcer gangan ló ń jẹ ata, atare oògùn ulcer ni. Ìyẹn ti lọ bẹ́ẹ̀. Born Slim tí mo ti polówó sẹ́yìn yẹn, tó bá ní obesity, tó bá ní diabetes, tó bá ní heart problem, all related diseases tàbí illness eléyìí tí mo ti attach mọ́ lọ wà nísàlẹ̀ cholesterol. Kò kí ń ṣe àwọn tó sanra nìkan, kò ń ṣe àwọn tó sanra ni wọ́n ní cholesterol o. Ẹlòmíì lè tínrín báyìí tó dẹ̀ máa ní cholesterol. Ṣorí tó o bá ti lè mí dáadáa mọ́ o ti ní heart problem, o bá ti ní jù bẹ́ẹ̀ lọ, you need to burn the cholesterol, the fat in your system. Tó o bá fẹ́ ẹ DM mi fẹ́ rojọ́ púpọ̀ lórí ẹ̀. Now on Evangelist Tọ́pẹ́ Àlàbí. Irọ́ kó tó kọ̀ yẹn, àwọn bàbá tẹ́ wò ní ẹgbẹ́ mi yìí, àlejò mi nìyẹn lórí ìlú Gángan lọ́la láago 3 ní Adámimógo FM 105.1 orí ìlú Gángan ní abala nígbà kan pẹ̀lú Mr. Fúnwọ̀ntán. Ẹ pàdé mi ń bẹ̀. Ó dùn, ẹ máa enjoy ẹ̀, àwọn èèyàn enjoy ẹ̀ gan. Now lórí Evangelist Tọ́pẹ́ Àlàbí ẹ wò a ní láti ruin ayé ọmọbìnrin yìí nítorí wípé ó ṣe mistake tí ẹnìkan ò ṣerú ẹ̀ rí. Ẹ má jẹ́ ká ruin life èèyàn, ẹ má jẹ́ ká ruin career ẹ̀, ẹ má jẹ́ ká, because gbogbo nǹkan tá a bá ń ṣe negatively ló ní effect one way or the other. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ comment tó yẹ pé èmi ń dá wọn padà o wípé fẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí mo ti unfollow ẹ̀, mi ò like ẹ̀ mọ́, mo ti delete gbogbo orin ẹ̀. Why? Téèyàn méjì bá ní problem ẹ jẹ́ ká jẹ́ peacemaker láàrin wọn. Ẹ má jẹ́ ká ti torí ẹnìkan hate èèyàn kan. Mo rántí nígbà kan láàrin ìjà Òṣùpá àti ọ̀gá ńlá ṣe ni gbogbo àwọn èèyàn oníkálùkù wá mú títí ẹ̀. Ẹ jẹ́ ká máa bọ́ sáàrin àwọn méjì tó bá ń jà. Ẹ jẹ́ ká máa ṣẹ́gun ogun tó bá dìde láàrin èèyàn méjì. Ẹ má jẹ́ ká sọ wípé dandan ẹnìkan tó ń báyàn jà yẹn tàbí ẹnìkan tó ṣẹ̀ yẹn tàbí ẹnìkan tó jẹ̀bi yẹn gbúdọ̀ go down. Ó náà ní family, ó lẹ́bí, ó láwọn èèyàn tó yẹ pé òun ló dúró fún. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ breadwinner family wọn. Tí breadwinner bá ń go down ní Nàìjíríà tá tún wà yìí, àti àjìmọ́ problem Nàìjíríà, because tí breadwinner kọ́ bá go down gbagam, ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ní ó tún ti kún gbogbo àwọn ènìyàn tẹ́niyẹn tó dúró fún. Tọ́pẹ́ Àlàbí ti ń ṣiṣẹ́ orin bọ̀ ọjọ́ ti pẹ́. Kò wá lè jẹ́ pé nǹkan kékeré, ẹ̀ṣẹ̀ kékeré tó ṣẹ̀ tọ́lọ́run ò lè dáríjìn, ẹ̀ṣẹ̀ tó burú jù tí kankan nínú wa ò ṣerú ẹ̀ rí. Wá la máa sọ wípé Tọ́pẹ́ Àlàbí gbúdọ̀ lọ sí. No, don't let us do that. Gbogbo wa pátápátá la against the action tí Evangelist Tọ́pẹ́ Àlàbí ṣe. Kò ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, èmi against ẹ̀ gẹ́gẹ́ bí Kristẹni ni o. Torí pé tó bá jẹ́ Ìyábọ̀ Òjó ló gbé step yẹn, màá support ẹ̀ wípé yes ó ní right, mo lè má sọ kankan nípa ẹ̀. Tó bá jẹ́ Mercy Aigbe mo lè ní fine, tó bá jẹ́ Tóyè Àìmákù mo lè ní fine. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Evangelist Tọ́pẹ́ Àlàbí gbé dání la ṣe sọ wípé rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé ẹ̀mí mímọ́ ló sọ, ẹ fẹ̀mí mímọ́ lẹ̀ nínú eléyìí. Even if she has to do that, there is a way. And a ti sọ yẹn sẹ́yìn, gbogbo wa la ti sọ wípé no. Why táwa dúró lé orí wípé Tọ́pẹ́ Àlàbí must go down? Tàbí Lizzy must go down, Lizzy must go for it. Because bá ṣe ń sọ tó yẹn kò ṣe gbogbo èèyàn ló máa support Lizzy now. Kò dẹ̀ ṣe gbogbo èèyàn ló máa support Evangelist Tọ́pẹ́ Àlàbí.
àwa tá a mọ ìtumọ̀ Christianity, àwa tá a mọ ìtumọ̀ kéèyàn fi rere ṣẹ́gun búburú la support Evangelist Tọ́pẹ́ Àlàbí lórí ẹ̀. Èmi ò support Evangelist Tọ́pẹ́ Àlàbí lórí ẹ̀. Gbogbo wa adẹ̀ ti mọ̀. Then must she go down? Must she go down? That doesn't mean pé she must now die or career ẹ̀ gbọ́dọ̀ ruin. Ẹ jẹ́ stop ẹ̀. Mo ń bọ̀ láti TikTok ń sìn. Mo rí tó ilé kan jó. Wọ́n ní ilé Evangelist Tọ́pẹ́ Àlàbí ló ń jó. Mo comment síbẹ̀ o. Mo comment síbẹ̀. Because nígbà tí èèyàn bá ń sọ òdodo lọ́wọ́ wàá dúró tì. Mo comment síbẹ̀. Wọ́n ní just few days nígbà tí Lizzy Anjorin tó sue Evangelist Tọ́pẹ́ Àlàbí. Ṣé Lizzy gan sue Evangelist Tọ́pẹ́ Àlàbí? Mo ń wo àwọn nǹkan tó ń sọ. Ṣé ó ń ṣépè fún Evangelist Tọ́pẹ́ Àlàbí? Bóyá mi ò dẹ̀ tún tí rí yẹn ni o. Because ṣe mọ̀ pé data tí wọ́n Nàìjíríà ń sìn. Ṣé Lizzy ṣépè fún Evangelist Tọ́pẹ́ Àlàbí tòótọ́? Èmi ò rí ni o, ẹ má bínú o. Èmi ò rí ibi tó ti ṣépè fún Evangelist Tọ́pẹ́ Àlàbí o. Wọ́n wá ní ilé Evangelist Tọ́pẹ́ Àlàbí ló ń jó yìí. Ẹ bá wa pa. Kò dẹ̀ kí ń ṣe ilé Evangelist Tọ́pẹ́ Àlàbí. Ẹ ń tró Lizzy nìyẹn o. Torí pé hate ẹ ni o. Torí pé ẹni tó ń ṣe kinní yẹn kò like Lizzy. Ó ṣàfẹ́ kórúkọ Lizzy bàjẹ́. But at the same time, wish Evangelist Tọ́pẹ́ Àlàbí well. Báwo ló ṣe máa jẹ́ pé nínú gbogbo nǹkan tó wà láyé, gbogbo ilé tẹ́ni ẹlẹ́ni kọ́, aṣọ, owó, gbogbo nǹkan tó wà nínú ẹ̀ àti ẹ̀mọ̀ bóyá òrùlé ló ń jó ni, bóyá ọ̀sán ni, bóyá èèyàn wà nínú ilé, gbogbo nǹkan tẹ́ni ẹlẹ́ni ti ṣiṣẹ́ fún àti gbogbo ẹrù ọkọ ẹ̀ fẹ́ kó jóná. Lizzy lẹ fẹ́ bà lórúkọ jẹ́, but ṣé Evangelist Tọ́pẹ́ Àlàbí máa rí yẹn? Ṣé inú ẹ̀ máa dùn? Àbí it is just to create content? You know I'm not bringing anybody's name here. But mo rí bóyá ni ẹ share ni, bóyá wọ́n download ẹ ni, bóyá wọ́n náà rí ni, mi ò mọ̀. Ilé ló ń jó yìí, ẹjẹ́ apá, ilé ló ń jó yìí, ó wá kọ sókè. Kò pẹ́ tí Lizzy Anjorin tó sue Evangelist Tọ́pẹ́ Àlàbí. Ẹ fẹ́ proof pé ológun ni Lizzy, ó ti ń lé Evangelist Tọ́pẹ́ Àlàbí kiri. But irọ́ tẹ́ pa síbẹ̀. Ẹ ti fi bà nǹkan jẹ́ mọ́ Evangelist Tọ́pẹ́ Àlàbí lára. Tọ́lọ́run ò ní jẹ́ kó jẹ́ ìpín ẹ̀ láyé àti lọ́run. Lizzy will not die because ó ń ṣẹ̀ṣẹ̀ kan tẹ́nì kò ṣẹ̀rí. Evangelist Tọ́pẹ́ Àlàbí will not die because ó ṣẹ̀ṣẹ̀ kan tẹ́nì kò ṣẹ̀rí. Now, for this opportunity, I will talk about the wedding ọmọ Evangelist Tọ́pẹ́ Àlàbí. I will not mention her name. I will not mention her name. Màá kàn sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣeré mi, ibi tèmi máa ń ronú lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Evangelist Tọ́pẹ́ Àlàbí ò ṣe dá, Evangelist Tọ́pẹ́ Àlàbí ò ṣe dá. Àkọ́kọ́ náà kò right. Ẹ jẹ́ kí gbogbo obìnrin ó mọ̀. Ọkọ ẹ wúlò, ọkọ ẹ ò wúlò. Orúkọ ọkọ ẹ ni kò jẹ́ kó ọmọ ẹ jẹ́. Don't change it. Don't change orúkọ ọmọ ẹ. Ẹlòmíì ti change orúkọ ọmọ ẹ sí ti ọkọ míì tó fẹ́ torí pé ọkọ ẹ wúlò. Ẹlòmíì ti change orúkọ ọmọ ẹ sí ti bàbá ẹ. Ṣé bàbá ẹ ló fún ẹ lóyún ni? Tó fi orúkọ bàbá ẹlòmíì ni ọmọ rẹ̀ ń jẹ́ nítorí pé ọkọ rẹ̀ ò wúlò. Tó bá ṣe DNA test nínú ilé yín, ṣé àtọ̀ bàbá rẹ ló máa mú tọmọ rẹ kó lè mú DNA test tiẹ̀ àti tọkọ ẹ ló máa mú. Wọn ò lè ṣe DNA test ọmọbìnrin nínú ilé ọkùnrin kò ní bára mu. Anyway ṣá, mi ò mọ̀ ṣá bóyá ó máa ń bára mu torí èèyàn tó máa ń jọra. But àtọkọ rẹ ló do ọmọ rẹ nígbà tó wá change orúkọ bá ọmọ rẹ sí ti bàbá rẹ. Ó change orúkọ ọmọ rẹ sí ti ọkọ míì tó ń fẹ́. Ìyẹn ò kí ń ṣàṣírí tó bò because gbogbo èèyàn ló mọ̀ wípé ọ̀tọ̀ lẹni tó bímọ eléyìí fún. Then ẹ̀yin obìnrin, ẹ má jẹ́ kíru yẹn máa tì wá lójú. Ṣé rí gbogbo àwọn tó wá sọ pé ọmọ méjì ẹkọ méjì ló bímọ fún, ọkọ mẹ́ta ló bímọ fún. Ẹ sọ pé káwọn náà kí wọ́n gbàdúrà pé kí n tó ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí tẹ́ ẹ bá níwà. Tẹ́ ẹ bá níwà, ẹnu yín ò gbà. Tó bá yẹ pé ìwà yín ló lé yín kúrò lé ọkọ kìíní, ìwà yín ló lé yín kúrò lé ọkọ kejì, ìwà yín ló yẹ kẹ́ ẹjọ́ lọ́mọ 5, ọlọ́kọ 10. Ẹnu yín ò gbà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe nǹkan tí obìnrin ń ṣe, èèyàn lè ṣìfẹ́ lákọ̀ọ́kọ́, kó ṣìfẹ́ lẹ́ẹ̀kejì, kó ṣìfẹ́ lẹ́ẹ̀kẹta, kó jẹ́ pé ní ẹlẹ́ẹ̀kẹrin ló tó máa níbùjókòó. Ogun gan máa ń tìyàn ká. Ní ẹlòmíì tó kúrò nílé ọkọ, ogun ìyá ọkọ, ogun ẹ̀gbọ́n ọkọ lásán ló ti ẹlòmíì jáde. Ẹlòmíì ọkọ rẹ̀ dà, ìyá ọkọ rẹ̀, ogun oníǹkan mi ló mọ́ ọmọ rẹ̀ bàbẹ́. Ṣóbìnrin á wá jókòó síbẹ̀ torí pé ó ti bímọ ni, á lọ bímọ fẹ́ lòmíì. Ẹ rí pé ní gbogbo ìgbà yẹn èmi ò sọ kọ́kọ́ nípa because mo ń ronú lórí ẹ̀ kí ló lè fà á tí Evangelist Tọ́pẹ́ Àlàbí fi máa gbé irú ìgbésẹ̀ yẹn tó tún fi wá di pé ní ọjọ́ wedding ọmọ wọ́n dẹ̀ wá sọ pé bàbá yẹn wà responsible.
mi ò ní tú àárín yẹn rárá torí pé mi ò mọ tó ṣẹlẹ̀ láàrin Evangelist Tọ́pẹ́ Àlàbí àti bàbá ọmọ rẹ̀ àkọ́kọ́. Ṣé mọ̀ pé obìnrin ni mí, àwọn nǹkan kan máa ń hurt obìnrin, àwọn nǹkan kan máa ń hurt ọkùnrin nínú marriage tí ò ṣe é sọ síta. Ṣé wá rí nígbà tá a bá ń sọ fún yín pé n tó ṣẹlẹ̀ tí mo fi fọkọ mi sílẹ̀ rèé, ẹ máa fi àwọn nǹkan kan pamọ́. Afẹ́nitórí rẹ̀ ò bá pé ni yóò dá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀ lẹ̀, ẹ padà fi bú. No, not ẹ̀yin, ayé máa padà fi bú. Àwọn kankan wà tó ò ní dàálẹ̀ tó yẹ pé láàrin ìwọ àtọkọ ẹ̀yẹn ni wàá ti máa á máa ẹ̀ pé ṣó o mọ̀ pé ṣó o mọ̀ pé tí ò ní kọjá àárín ìwọ àti ìyàwó yẹn. Àfi àwọn fámílì tí wọ́n ṣe ni wọ́n lè bóyá wọ́n lè fẹ́ máa bá yín sọ síta. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ní fẹ́ kó jáde. So mi ò ní tú àárín Evangelist Tọ́pẹ́ àti ọkọ rẹ̀ àkọ́kọ́, mi ò ní tú wò. Kò sẹ́ni tí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Mr. Àlàbí kọ́ ló bí ọmọ yẹn, gbogbo wa la mọ̀ kó tó dọjọ́ wedding. So wípé ẹyin ó ń fi pamọ́ ni, kò fẹ́ kí ojú, no. Ṣé mọ̀ pé bàbá ọmọ yẹn ìlú mọ̀ ń ká ni, wọ́n ń jáde, mò ń béèrè ọmọ mi o, mò ń ṣe gbá o. Ṣé rí relationship láàrin wọn àti ọmọ wọn ọ̀tọ̀ ló wà. Relationship láàrin bàbá ọmọ àti ìyá ọmọ ọ̀tọ̀ ló wà. Mo máa ń sọ fún ẹ̀yin ọkùnrin, tó o bá mọ̀ pé o fẹ́ jẹun ọmọ, kò ń sọ̀rọ̀ bàbá ọmọ àti Tọ́pẹ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tó o bá mọ̀ pé o fẹ́ jẹun ọmọ, tó o bá fẹ́ kọ́ ọmọ mọ̀ ẹ́, tó o bá fẹ́ kọ́ ọmọ nífẹ̀ẹ́, tó o bá fẹ́ kọ́ ọmọ dúró tì ẹ́, tó o bá fẹ́ kọ́ ọmọ máa rántí ẹ, love your wife first. Èmi ní ọ̀rẹ́ tí obìnrin bímọ fún tí ò dẹ̀ fẹ́. Relationship láàrin òun àti ìyá ọmọ yẹn ó kọjá débi wípé ìyá ọmọ yẹn ò lè ṣe something like that. So ọkọ rẹ̀ gan mọ̀ wípé ọkọ rẹ̀ àkọ́kọ́ o, ó lè máa jealous láwọn ibì kan o. Kódà tó bá send owó sí ọmọ yẹn, á tún sọ pé ṣé wọ́n náà ò ní ìdí nǹkankan, á tún send owó sí lady yẹn. Wọ́n dẹ̀ separate, ó dẹ̀ fún lóyún ni, kò dẹ̀ gbóyún yẹn, ó dẹ̀ bẹ́ẹ̀, I will make it up to you. And he's making it up to her. Ṣé o mọ̀ pé ń gbà yẹn akéré? Ẹ̀yin ọkùnrin, you only love your children. You don't love the women that, that has those children for you. In fact, it's a deadly mistake. Èmi ni mi ò ní parọ́ fún yín torí mi ò ní kọ̀kọ̀ tí mo fẹ́ sọ wípé mo fẹ́ fi di, tàbí tí mo ní torí pé tí mi ò bá sọ ẹ̀yin tí mo tún máa tí n bá lọ sọ ẹ ní ṣe báyìí fún mi, so mi ò ní sọ kẹ́ bá lè ṣe báyìí fún mi. I am not after anything. Ọlọ́run ló ní gbogbo ọrọ̀ àti gbogbo nǹkan. Ntọ́lọ́run ò bá fún mi wàláì, mi ò ń fagídí wá. Mi ò jẹ́ nǹkan kan o, ṣùgbọ́n mi ò kí ń fagídí wá nǹkan tọ́lọ́run ò bá fún mi. Ẹ̀yin ọkùnrin, go after those women that tó ti bí ọmọ fún yín. Don't say mo ń send the school fees ọmọ mi, mo ń béèrè ọmọ mi. No. Go after those women too. Let those your children realize that our father, though they don't marry, he lost our mother. Circumstances ló fà á. Ìwọ gan náwó lórí ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Inú ilé làwọn ọmọ rẹ̀ wà o. Ó náwó lórí ọmọ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ojoojúmọ́ ni ìyàwó rẹ̀ ń sunkún. Ó lè jẹun ọmọ. Ẹgbọ́ simple, in fact, it is just a simple arithmetic. Mo ti máa sọ tipẹ́, the children will share the pains of their mother. Ṣé rí ojú òbò tá fi ń bí wọn, ẹ̀jẹ̀ tó ń dà lé wọn lórí, oṣù 9 tó gbé nínú wa yẹn, tó fi wà nínú àbò yẹn, it will tell on them. Ẹ rí wípé ní gbogbo ìgbà kan, ìyá ní wúrà iyebíye ní gbogbo ayé nǹkan, kò sẹ́ni tó rántí bàbá. Àwa generation yìí la ṣe ń mú orin bàbá wá. Why? Àwọn bàbá máa ń wà devoted sórí ọmọ ju ìyàwó lọ. Why do I love my father? Up till now, my father was like a mother. Oh, my father was like a mother. Bàbá mi ò kí ń ṣolówó rẹpẹtẹ, a dẹ̀ wà contented with what we have. Tí n bá lọ bá bàbá mi pé mo fẹ́ kankan tó bá ní kó wájú mi kò sówó lọ́wọ́ mi, tí n bá fi lè sùkúl lọ pé wọn ní fún yàn lówó, èèyàn lọ sí school lọ́la ṣe wá. Sábàáyí náà, tí n bá fi lè padà dọ́dọ̀ wọn, èló ló pe owó yẹn ni. Mo dẹ̀ mọ̀ pa tí màmá mi ń kó nínú ilé. Most of the time, mama mi will go to market, will not even ask for owó ọbẹ̀ from my father.
ọkọ̀ bá dé bàbá Fẹ́mi iye báyìí ni mo ná o wọ́n fún ọ ẹ tún ti mú bọ́fìtà kan wọ́n fún ọ. In fact there was a day tí màmá mi ní iye báyìí lẹ ti jẹ mí o wọ́n ní wọ́n sàn yún mọ́ kí ló dé èmi mo ní ọ èmi mo ní gbà tẹ̀ rẹ ẹ̀rín ni gbogbo wá rín. He will not say èyàn mẹ́rin lọ́sẹ̀ kìíní kan àwọn kan nìkan kìíní kankan àwọn kan kìíní kankan àwọn ni wọ́n mú nǹkan lára rẹ obìnrin bẹ́ẹ̀ ṣe máa no. My father was in fact tí o bá ń ṣe orí burúkú tó wọ inú ẹbí wa wá tó wá bayọ̀ wa jẹ́, my father was like tí ó gba gbogbo ẹ̀rín lẹ́nu everybody. Love your wife, let the children know that you love their mother, then ó ti parí gbogbo òfin. Now ẹ jẹ́ kí wá sọ̀rọ̀ nípa Mr. Alabi ló jókòó gẹ́gẹ́ bí bàbá ẹbí yẹn ò sí lọ́wọ́ Evangelist Tọ́pẹ́ Àlàbí o, ọwọ́ ọmọ wọn ló wà. Bẹ́ẹ̀ ni Mr. Alabi will have tried maybe pé rárá o jẹ́ kí bàbá ọmọ wá o jẹ́ kí bàbá ọmọ wá torí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọmọ ẹ fẹ́ ṣe wedding o ó yá máa bọ̀ o kó dẹ̀ jókòó, it is the best thing. Ọmọ ló yẹ kó sọ wípé kó lọ kúnlẹ̀ níwájú bàbá tó tọ́ pé ṣé ẹ mọ̀ wípé bàbá mi ń béèrè mi, ṣé ẹ mọ̀ pé bàbá yẹn ni bàbá mi, ṣé ẹ mọ̀ pé ọjọ́ yìí lọ́jọ́ ẹ̀yin ni bàbá mi ò lè sọ wípé mi ò mọ̀ yín torí ẹ̀yin lẹ tọ́ mi. Ṣebí nítorí pé Evangelist Tọ́pẹ́ mú ọmọ wọn dání náà ṣe ní opportunity láti tọ́ wọn, tọ́mọ yẹn bá wà lọ́dọ̀ bàbá ẹ̀ náà á tọ̀ ó náà là ń pariwo yìí. Tó bá fẹ́ kó nílé ọkọ mọ́mọ ẹ̀ dání ṣé àwọn ọkùnrin gá fẹ́ fọmọ wọn sílẹ̀ fún wa mọ́ báyìí? Ìwọ ló máa tọ́jú ọmọ ẹ, ìyàwó mi máa dé ó máa fi gbágbọ́ ọmọ ẹ lórí. Ṣé àwọn ọkùnrin gá fẹ́ fún wa ní ọmọ wọn mọ́? Nígbà tí wọ́n bá fún wa ní ọmọ tá a sọ pé èmi ni mo jìyà lórí ọmọ mi o, èmi lọ́dọ̀ mi lọ́mọ gbé o. Kódà mo ti rẹ́ni tó yẹ pé ọkọ rẹ̀ máa ń sẹ̀ǹdì owó, kò ní jẹ́ kí àwọn ọmọ mọ̀ pé ọkọ rẹ̀ sẹ̀ǹdì owó. Ó fẹ́ kí àwọn ọmọ yẹn máa wò wípé èmi nìkan ni mo ṣe wàhálà lórí yín. Àwa obìnrin ó ń bẹ lọ́wọ́ wa, ó pọ̀ lọ́wọ́ wa. A dẹ̀ mọ̀ wípé tí ọkọ àti ìyàwó bá ti lè jà, tẹ́ ẹ bá ti ń turn bàbá against ọmọ, tẹ́ ẹ ń turn ìyá against ọmọ, àwọn ọmọ yẹn lẹ ń kó bá, àwọn náà ní ègún. Orí wọn ló máa ti di ègún ìrandíran. Bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ tó lówó Ọlọ́run rẹ fi fún ẹ. Kò máa sọ pé bóyá bàbá burúkú tàbí bàbá rere. Just do your own, no kò fi yòókù lẹ̀ o. So ọmọ yẹn ló yẹ kó insist. My father will be there. In fact, ọjọ́ tó nígbà tó rí ọkọ, ó yẹ kó mú ọkọ yẹn lọ bá bàbá ẹ̀. This is my husband. Ẹ ń bú Mr. Tọ́, ẹ ń bú Mr. Alabi. Kí ni kẹ́ni ẹlẹ́ni ṣe now? This is my husband. Ó receive blessing. Ọjọ́ wedding, bàbá dẹ̀ dé. Ó náà wọ aṣọ tí Mr. Alabi wọ̀. Ó bá bàbá àti ìyá ẹ̀ ya fọ́tò. Ó bá bàbá torí òun ló fẹ́ kó fọ́tò sínú album kò ń ṣe Mr. Alabi now. Stop shifting blame. Èmi lóbìnrin, èmi ni máa sọ pé rárá o. Lọ́jọ́ yìí o, bàbá tó dá sẹ́mi gbọ́dọ̀ wà ńbẹ̀. Bí Mr. Alabi bá yarí, máa béèrè lọ́wọ́ wọn pé tá bá ń pín nǹkan nínú ilé yín sà, wọ́n ní pín tèmi mọ́ o. Ọjọ́ yẹn ni wọ́n máa rán mi létí pé ẹ̀yin kọ́ lẹ bí mi o. Bẹ́ẹ̀ ni o. Ìwọ tó ń pe ọmọ rẹ lórúkọ bàbá rẹ, tí wọ́n bá ń pín ìpín nínú ilé bàbá rẹ, wọ́n ó mọ̀ sọ fún pé ọmọ obìnrin ni ẹ́ o, òun ṣọmọ agboolé yìí. Dó àwọn ni wọ́n bí wọ ọ̀yá ẹ̀. Ẹ máa ròyìn ẹ mọ́ máwọn ọmọ yín lára, àwọn ọmọ yín ni kẹ́ ẹ rò. So ọmọ Mrs. Tọ́pẹ́ Àlàbí lèmi gbé blame yẹn lé lórí. Òun la láṣẹ, òun ló fẹ́ ṣe wedding. Ó wà láì òun la láṣẹ, òun ni ó sọ pé nǹkan tí mo fẹ́ rèé. Tàbí ẹ jẹ́ n cancel wedding, mi ò ṣe wedding. Torí ẹ ti gbàgbé wípé ìràwọ̀ mọ̀ ń ká ní gbogbo wa. Àwọn aya tún gbé, àwọn aya, you should be thinking about this internet tí gbogbo wa ti ń ṣe rìn. Mọ any action tá bá máa ṣe. Nìkan. Tèmi nìyẹn o. Kò jù bẹ́ẹ̀ lọ o. That is my nǹkan tèmi rí níbẹ̀ nìyẹn o. Yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Tẹ́lẹ̀ tí mo bá wá ń sọ, tí ò bá bá yín létí mu, mo fọlọ́run bẹ̀ yín o, ẹ má bínú o. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bí, ẹ ṣé o. God bless you. God bless you. Ẹ má wulẹ̀ jẹ́ kí àwọn òbí máa jìyà ìmọ̀dí lọ́wọ́ àwọn ọmọ wọn. Even if your husband is not good, let your children realize, má jẹ́ kó dègún ṣàṣe títí ẹ. Ẹ máa ronú tàwọn ọmọ yẹn mọ́ o.
kò sáṣìírí kankan tó bò ìjọ táṣìírí bá wá tú irọ́ ò léegun o irọ́ ò léegun o ọ̀rọ̀ kan ti wá wà ńlẹ̀ kò ní sí fúnyàwó ẹ mọ̀ ìyàwó lè ignore ọkọ yes na ó torí tó ti ṣẹlẹ̀ láàrin wọn I can't blame Mrs. Tọ́pẹ́ Àlàbí ìyàwó lè ignore ọkọ tí ò tẹ̀ ní fẹ́ kó jẹ wọn mọ́ kò tẹ̀ ní fẹ́ kó má wọn mọ́ yẹn ẹ gbọ́ nígbà tí artist kan kú ni ọmọ rẹ̀ jáde ìyá rẹ̀ ò sọ fún pé bàbá rẹ̀ nìyẹn títí bàbá rẹ̀ fi kú ó kàn admire bàbá rẹ̀ ó kàn enjoy show bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ò sọ fún un ṣùgbọ́n torí pé ọmọ yẹn ò mọ̀ ní o ká lọ́mọ yẹn mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa wà ńlẹ̀ fún ọmọ yẹn lọ́jọ́ kan tó máa ọ ní ọmọ tó bá sọ lẹ́nu sọ àpò yàkọ́ tọmọ yẹn máa nídìí nǹkan tó ní ṣe pẹ̀ tá à mọjọ́ ọ̀la wọ́n á wá máa béèrè pé ńgbà báyìí ṣó rántí ni ńgbà báyìí ṣó rántí ni ó wá kúbi tó máa tàn sí ọkọ ẹ̀ tó ní pé òun ló bí ọmọ yẹn wọn ò ní lè ṣe fún nínú fámìlì wọn torí kì í ṣẹ̀jẹ̀ wọn bàbá rẹ̀ tó sọ pé òun ló bí ọmọ yẹn wọn ò ní lè ṣe fún kò ní lè rí nǹkan yẹn gbà nínú fámìlì wọn torí pé kì í ṣẹ̀jẹ̀ wọn ẹ jẹ́ á ronú sílẹ̀ tí mo sọ yìí o bóyá òdodo ọ̀rọ̀ ni bóyá kì í ṣe òdodo ọ̀rọ̀ tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀ ẹ má bínú o bẹ́ẹ̀ mi ṣe mọ tèmi sọ sí nìyẹn ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Olúwaródà ìwà yín Jésù ẹ lọ bá mi fọ́lò rẹ̀ olórin ni olórin gidi àǹtí Ródà ẹ̀ tí ẹ̀ béèrè mi mọ́ ọjọ́ òlẹ̀ máa wá sórí program mi kẹ́ wá sọ̀rọ̀ nípa Gbénga Adébóyè Late Matthew ọ̀rẹ́ ìgbà ìwé mi Matthew Fúnmi Ògúnníyì King Oyíndàmọ́lá friend Fúnkẹ́ Fàṣàkìn gbogbo yín pátápátá àti gbogbo ẹ̀yin tí mi ò rórúkọ yín dárúkọ Olúwaṣọlá ẹwà yín kí ló dé àǹtí Ródà kí ló dé Olúwaṣọlá ẹwà yín Jésù kí ló dé tẹ̀ ń wá gbogbo ìgbà Jésù náà ní gbé yín wá. Good morning everybody, I love you all, bye bye. Ẹ ṣé tẹ̀ ń gbádùn mi ẹ má gbàgbé ọjọ́ Friday ẹ tún sí tàbí kẹ́ search fún ní online 105.1 Adamimogo ẹ follow méjèèjì anyone ni wọ́n lè lò nínú méjèèjì tó máa gbé wá. God bless you, I love you all, and mo ṣì máa padà cut ẹ̀ sí ibi báyìí so that ó máa stay forever. I love you. Mi ò tí ì ṣe àti fẹ́ mi tán o máa ṣí àyòkù ẹ máa gbádùn ẹ̀ then ẹ jẹ́ ìfẹ́ lè kún interview tí mo ṣe ní Splash FM yẹn báyé sọ̀rọ̀ lọ ẹnìkan béèrè question kan lọ́wọ́ mi mo dẹ̀ wà realistic mo bá dẹ̀ sọ òótọ́ lẹ́nìkan bá pè mí pé kò yẹ kó sọ bẹ́ẹ̀ ẹ wo èmi ò mọ́rọ́ pa o tẹ́ ẹ bá ti fẹ́ kí n sọ ẹ má béèrè question lọ bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá ti béèrè question lọ síbi tó jẹ́ òtítọ́ I will not hide it ní hide it torí ara ń kan mi Táyọ̀lá pàdé I love you. Tó bá ti jẹ́ nípa ti Gbénga Adébóyè ìbéèrè tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kó rọra go smooth tẹ́ ẹ fẹ́ kó dá wàhálà alẹ́ oníkẹ́ béèrè èyí tẹ́ ẹ bá ti béèrè tó bá ti jẹ́ òótọ́ yín sọ hallelujah yes Adámimógo nìbàdàn ibẹ̀ ni mo ganu síbẹ̀ for now.